ìgbà láyé ayé ń yí ni o olórin kan kọrin kan ó ní ìgbà láyé ọ̀rẹ́ o ṣe láyé ń yí ọ̀rẹ́ o ìwà tó tọ́ ló yẹ ká máa wù torí kò sẹ́ni tó mọjọ́ ọ̀la ìyẹn ni pé ìgbà báyìí òun láyé àwọn aṣọ kan wà tí wọ́n ń wọ̀ nígbà ayé ìgbà ohun tí ò sí mọ́ ìgbà ti lò kọjá in fact owó kan wà tí wọ́n ń ná nígbà náà lọ́hùn-ún pẹ̀pọ́hùn sílè káórìsì gan ìgbà láyé ìgbà ti lò kọjá àwọn mọ́tò kan wà tí wọ́n lò dáadáa nígbà náà ìjàpá orí ọ̀dà limousine gan olówó tí ò bá ní limousine láyé ìgbà náà lọ́hùn-ún kò ní mọ́tò bó ní Peugeot 504 Peugeot 505 Mercedes Benz nígbà náà lọ́hùn-ún tó bá gbé sọ́nà nísìnyí ò ní mọ́tò ó ń ṣe fíìmù ni wọ́n ló ń ya fíìmù ni ìgbà láyé àsìkò ti lo gbogbo àwọn yẹn kọjá àwọn bàbá wa kan náà wà tó jẹ́ pé ìgbà ti lò wọ́n kọjá tá a rí wọn mọ́ tó ti dìtàn ìwọ náà ń bọ̀ wá dìtàn ìgbà tiẹ̀ náà máa padà wá dópin ṣùgbọ́n àsìkò tó wà yìí lóore ìwà tó tọ́ ló yẹ kó o máa lò lásìkò yìí torí tó o bá lọ wọ́n á lè sọ ń pa tiẹ̀ pé o ṣe wọ̀n tó o lè ṣe ìgbà láyé ọ̀rẹ́ o ayé ń yí ni torí tó bá yá mọ̀kànmọ̀kàn ló yẹ ń kàn oyè tó kanra awó ó ń bọ̀ wá kanra ẹ̀dẹ̀ torí pé téèyàn kan bá kú lè ní tóun fi kú yọ̀yàn kó ń bọ̀ wá kàn ẹ́ o ọ̀rẹ́ mi ká máa sọ pé bínú ẹ bá dùn sí tiẹ̀ ń bọ̀ ó ti di dandan kí tiẹ̀ wá